mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo apátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Mẹ́jọ orí ọ̀fẹ́ tí ẹ máa bá máa ṣe lórí ètò yìí, òun náà ni kí ẹ bá máa ṣe ẹ̀ kó máa kálé kó máa kákó, káwọn èèyàn lè gbọ́ nǹkan tí a fẹ́ sọ. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀ ètò, a fẹ́ kí a kọrin orílẹ̀-èdè Yorùbá tó ń pè ní Yorùbá National Anthem. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí gbogbo apátápátá lẹ́ẹ̀kan sí. Èmi ọmọ ikọ̀ mi lòmíyọ̀ náà ni ojú òní tì wá, òní sú wa, kò ní rẹwà. Ẹ má bínú pé tí yóò bá nídìí múnúbìnrin jẹ́kúmọ́lú. Ọkọ̀ ládéládé, àwọn lóyè lóyè, àwọn lọ́balọ́ba, àwọn tó nílẹ̀. Mo kí bàbá mi Emeritus Professor Banji Akíntóyè. Bẹ́ẹ̀ náà ni mo kí olúwa mi pa mi Májàsọ́lá Ìgbòho Òòṣà, olúwa mi Ẹ̀kọ̀ọ̀kan Fúlàní. Bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo àwọn tó jẹ́ àwọn fáǹsì wa, mo kí gbogbo àwọn ládéládé, mo kí gbogbo àwọn lóyè lóyè, mo kí gbogbo àwọn tó yẹ k'Ọlọ́run fi agbára lé ayé lọ́wọ́. Onísùwà kò ní rẹwà láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí pé àwa ìlọsíwájú ilẹ̀ Yorùbá òun làwa nífẹ̀ẹ́. Àwa òmìnira ilẹ̀ Yorùbá òun làwa nífẹ̀ẹ́. Àwa ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun làwa nífẹ̀ẹ́. Ṣùgbọ́n àwọn tó máa jẹ́ kó ọmọ Yorùbá kó lọ sóko parun ní bá wa ń bẹ̀. Ìwà tí mo fi wá sí orí ètò láàárọ̀ yìí òun ni lórí àwọn kankan tó ń jà ròyìnròyìn ní orí social media. Bí ká máa ṣépè fúnra wa, bí ká máa takora wa, bí ká máa ṣe àwọn nǹkan tó jẹ́ bí á pé kò péye tí ó dẹ̀ lè gbé wa débi kíbi àfi kó já wa kulẹ̀. Tí a bá dẹ̀ ní àwọn kan tó wà láàárín wa ó jẹ́ pé iṣẹ́ táwọn wá ṣe ni pé wọ́n máa kọ̀ndẹ́mù àwọn tó bá ń gbé ògo ilẹ̀ Yorùbá ga. Nǹkan tí wọ́n gbélé wọn lọ́wọ́ nìyẹn. Bí ọ̀rọ̀ Ọlọ́run ó ní bàbá dáríjì wọ́n nítorí pé wọn ò mọ nǹkan tó ń ṣe. Bí mi máa ń sọ, olóòótọ́ lù ú nìka lù ú. Ẹni tó bá jẹ́ olóòótọ́ lù ú, aráyé ò ní nífẹ̀ẹ́ òun gan lọ́wọ́ máa bá ṣọ́ta. Nítorí pé Sọlá Ìgbòho Òòṣà wọ́n rí pé olóòótọ́ ni wọ́n. Ìyẹn bàbá wa Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọ̀tá ògo ilẹ̀ Yorùbá wọ́n rí pé àwọn ni ọ̀tá àwọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí bá wọn jà. Gbogbo ọ̀nà oríṣiríṣi òun ni wọ́n bá wọlé láti lè bí Yorùbá nation wó,
ṣùgbọ́n púpọ̀ nínú wa àfúrá, púpọ̀ nínú wa nǹkan tá fẹ́ jẹ òun la mọ̀, nǹkan tá fẹ́ jẹ a ti fi bà nǹkan tá fẹ́ jẹ a ti fi bà jẹ́. Bàbá Mr. Káyọ̀dé mo kí yín ẹ jẹ́ bá mi pín ètò yìí, ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́, ẹ ṣé gan, mo kí yín brother mi Mr. Káyọ̀dé tèmi tọ́pẹ́. Nǹkan tí a fẹ́ jẹ a ti fi bà nǹkan tí a fẹ́ jẹ jẹ́. So ó wá láti fún gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá yìí láti sọ pé sẹ́ẹ̀ àwọn fẹ́ give up. Ẹni tó bá fẹ́ bà nǹkan jẹ́ ó máa wọlé sáàárín yín, a ṣe bẹ́ẹ̀ pòun náà wà pẹ̀lú yín. Nǹkan tẹ́ bá ń ṣábà yín máa ṣe, tó bá yá a padà yíwọ́. Ọwọ́ tó bá yí yẹn a fi wá máa lò against yín, torí wáyé ni pé ó ti mọ àṣírí díẹ̀ nínú nǹkan tẹ́ ń ṣe. Ló fi jẹ́ pàwa Yorùbá tí a bá jẹ́ bí ajìjàgbara ni wá fún orílẹ̀-èdè Yorùbá, a gbọ́dọ̀ fura, a dẹ̀ gbọ́dọ̀ wà very careful pẹ̀lú àwọn èèyàn tí a bá ń bá ṣe, torí pé àwa Yorùbá la máa ń ní pọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ máa bálẹ̀ lọ. Ọ̀dàlẹ̀ wà nù wa rẹpẹtẹ nù Yorùbá nation táwa náà mọ̀, ṣùgbọ́n wọ́n ní kìkì ẹni tọ́lọ́run bá pamọ́ òun ló yọ ọ́nù ewu. Bá sọ̀rọ̀ nípa Yorùbá nation àwa náà kéré nù ẹ̀, ṣùgbọ́n púpọ̀ náà àwọn tó ń sọ pé àwọn ń ṣe Yorùbá, tó ń sọ pé àwọn ń jáde láti sọ pé àwọn náà fẹ́ máa ṣe Yorùbá nation, wọn ò mọ mínìnì nǹkan táwọn gbé dání sọ́wọ́. Sẹ́ni tó bá ti mọ mínìnì nǹkan tó gbé dání sọ́wọ́, ẹni tó bá wá bá nǹkan tó bá ti wá bá fún ó máa gbà á nì. Ìwọ tó bá bẹ̀rẹ̀ nǹkan wàá fẹ́ parí ẹ̀ ni. Ìwọ tó bá mọ̀ pé o jìyà o jìṣẹ́ torí nǹkan wàá fẹ́ parí ẹ̀ nítorí pé wàá fẹ́ rẹ́yìn ẹ̀. Táwa dẹ̀ gbàdúrà pé kò ní rẹ́yìn wa, àwa la máa rẹ́yìn Yorùbá nation, ká dẹ̀ máa gbà á. Àwa la máa rẹ́yìn Nàìjíríà, a máa wọnú Yorùbá nation táwọn máa gbádùn. À ń rẹ́yìn Nàìjíríà ní rẹ́yìn Yorùbá nation. Rẹ́yìn Yorùbá nation tí mò ń ṣàlàyé sọ ni wípé a máa jọ gbà á. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa ìjàngbara, mo fẹ́ take him back ní 2019 bàbá wa emeritus Professor Banji Akíntóyè. Ìdí tí mo yẹn ń sọ ilé ìkó lè yé wa ní ohun tí wọ́n máa lọ síbi tí mò ń lọ. Ní 2019 bàbá Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, orúkọ là ń pọ̀ Báládé. Nígbà tí wọ́n fi wọ́n ṣe Yorùbá nation leader, nǹkan tí wọ́n kọ́ ṣe ní pé wọ́n kọ́ lọ register sábẹ́ UNPO, kọ́ mọ̀ pé yes gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àwa náà fẹ́ dá dúró. Àwọn yẹn interview wọn lóríṣiríṣi, wọ́n dẹ̀ sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà tí a fẹ́ kúrò. And this is the same preaching tó jẹ́ pé àwa tá bá mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni wá, àwa tá bá mọ̀ pé a kàwé, àwa tá bá mọ̀ pé à ń tẹ̀lé òfin, ọ̀nà yẹn òun la gbọ́dọ̀ lò. Torí wá ní pé ṣàṣà nílùú tẹ máa rí pé wọ́n fi ogun tí wọ́n fi pín. Ayé àtijọ́ nìyẹn ti ṣẹlẹ̀. Oh, talks about diplomacy. Diplomacy is a documentation, agreement between any sub-region. Láti lè jẹ́ kó mọ̀ pé àwa tá jẹ́ ìyá báyìí o, indigenous of Yorùbá people, a fẹ́ kúrò nínú Nàìjíríà. Documentation òun ni wọ́n fi gba independence ní Nàìjíríà, is not by war. Biafra started their agitation láti 1966. Nígbà tó di 1973 wọ́n declare Biafra. Ẹ mọye èèyàn mílíọ̀nù tí àwọn ìjọba mujẹmujẹ Nàìjíríà tí wọ́n pa. Mo ń sọ lè kó lè yé wa ní ibi tí mò ń lọ o, mo ti débi tí mò ń lọ o. Now
bàbá lọ register Yorùbá nation Sunday UNPO ó fi jẹ́ kó yé wa pé a fẹ́ kúrò nínú Nàìjíríà. That is registered into the world affairs for them to know that we want to move out of Nigeria to create our own nation called Nigeria, called Yorùbá nation. Ọlọ́run ní jẹ́ ká create nation Nigeria. Torí púpọ̀ nínú wa àti jẹ nǹkan àṣẹdẹ ni. We want to move out of Nigeria láti lè create nation wa tó ń pè ní Yorùbá nation. Òun ló fi fún wa láyè on a diplomacy way, on a legal means láti máa ṣe nǹkan tí a bá ń ṣe. And way tí a lè lò òun náà ni publicity, òun náà ni awareness, òun náà ni rallies, òun náà ni láti máa jẹ́ kí gbogbo àgbáyé máa mọ atrocity tí Nàìjíríà ń ṣe láti máa báyé region tó ń pè ní indigenous people tó jẹ́ Yorùbá nation tó fi ń báyé wa jẹ́. And that's the only way láyé technology tá wà yìí láti lè fi move out of a country. Nelson Mandela ní South Africa, he did the same thing. Bó ṣe ń fẹ́ mú bàbá Májàsọ́lá sẹ́wọ̀n yìí náà lọ ṣe mú Nelson Mandela tí wọ́n ṣe mú sẹ́wọ̀n for 27 years. Yorùbá nation bẹ̀rẹ̀ 2019. Àwọn kan wá believe in kó easy láti kọ̀ kúrò just like that. Kò dẹ́ ṣe kó easy. But àwọn tó jẹ́ àwọn gómìnà táwa believe wọ́n represent Yorùbá, wọ́n represent ẹ̀ torí selfish interest tí wọ́n ní. Àwọn tí a pè ní gómìnà tí wọ́n represent ilẹ̀ Yorùbá l'Abuja, wọ́n represent ẹ̀ torí àwọn ọmọ tí wọ́n ní. Àwọn táwa pè ní vice president tó jẹ́ ọmọ Yorùbá tá believe pé tó bá jẹ́ pé Yorùbá àti Haúsá ló wà ńbẹ̀, a máa ṣe fáwọn tó jẹ́ ti Yorùbá tiẹ̀ tí ó dẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé ó ṣe fún orúkọ àwọn fámìlì ẹ̀ ló fi jẹ vice lé lórí. Kò ṣe fúnra wa yìí torí pé a benefit látara wọn. Now gbogbo àwọn ẹni yìí ẹ gbàgbé pé Yorùbá ni wọ́n, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìṣekúṣe ní àǹfààní títí wọn. Àwọn kábíyèsí wa tó bá pè hàn ní kábíyèsí, olúwa mi ní kábíyèsí, a jẹ́ ẹni tó yẹ pé ó ń tó nígbà tí a bá ń jẹyàn. Tó bá pè hàn ní kábíyèsí, olúwa mi, ẹni ẹ jẹ́ akíkanjú tí ó kì í jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ẹ̀. Ẹni tó pè ní kábíyèsí nìyẹn o. Ṣé irú kábíyèsí yẹn làwa ní nísìn? Mo ń tọ́ láti mo ti débi tí mo lọ. Ṣé irú àwọn kábíyèsí yẹn làwa ní nísìn? Àwọn kábíyèsí wa Abuja portfolio, ṣáwọn lẹ believe pé wọ́n nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn tó jẹ́ pé wọ́n ń jọba lé lórí? Tẹ́mi ọmọ Yorùbá bá déwájú kábíyèsí kan sìn, mo máa dọ̀bálẹ̀ gbalaja ní. Kí ló fà á tí mo ṣe ń dọ̀bálẹ̀? Nítorí pé nǹkan tí wọ́n fi kọ́ wa ní kékeré nìyẹn. Wípé ká máa bọ̀wọ̀ fáwọn àgbà, àwọn àgbà. Tá bá pè ní kábíyèsí, kábíyèsí jẹ́ ní tó jẹ́ bí á pé òun ló máa jẹ́ aláṣẹ àti olùdarí ìlú. Kábíyèsí Alákéwà tó jẹ́ ti Ògùn State. Bẹ́ẹ̀ náà ni Àwùjalẹ̀ kábíyèsí tó jẹ́ Ògùn State. Bẹ́ẹ̀ náà la ní àwọn kábíyèsí ní gbogbo every state tó jẹ́lẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ ń jẹ kábíyèsí, wọ́n ń kó lẹ̀kẹ̀ sọ́rùn, wọ́n ń gbé rùkẹ̀rẹ̀ sọ́wọ́, wọ́n dẹ̀ ń jẹ kábíyèsí. Tí ó dẹ̀ sí àǹfààní táwọn ọmọ Yorùbá tá à ń jẹ nítorí nígbà àwọn ẹni jẹ́ kábíyèsí. Ṣùgbọ́n ibi tó ń jẹ kábíyèsí sí òun ni ọ̀dọ̀ àwọn fámìlì wọn àtàwọn ọmọ wọn. Òun ló fi jẹ́ pé tí Fúlàní bá jí ìrandíran Yorùbá gbé, kábíyèsí tí orí nǹkan ṣe sí torí wá ní pé ẹni tó bá jẹ dòdò kò ní lè sòdodo. Portfolio ó ti wà lọ́wọ́ gbogbo kábíyèsí, portfolio ó ti wà lọ́wọ́ vice president, portfolio ó ti wà lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ ilẹ̀ Yorùbá
tó yẹ pọ́n lé ní bóyá nǹkan báyìí la fẹ́ ṣe. Tá bá wá wo àwọn tó jẹ́ pé àwọn tó wá jáde tán tá wá gbà fún tó jáde lójúkorojú tí wọ́n ní pé ìyà ò ní jẹ ọmọ Yorùbá tọ́lọ́mọ Yorùbá ò ní lọ sóko ẹrú tọ́dẹ̀ ń sòótọ́ fúnlẹ̀ Yorùbá tó wá jẹ́ pé àwọn ní ìlàwá sọ di gìtá yín. Kí ni èèyàn méjì kí ló fẹ́ ṣe láàrin over 60 million population people? Àwọn tí Kogi wà ń bẹ̀, àwọn tí Èkìtì wà ń bẹ̀, àwọn tí Ọ̀ṣun wà ń bẹ̀, àwọn tí Oǹdó wà ń bẹ̀, àwọn tí Ọ̀yọ́ wà ń bẹ̀, àwọn tí Ògùn state wà ń bẹ̀, àwọn tí Èkó wà ń bẹ̀, àwọn tí Kwara Ìlọrin wà ń bẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ṣẹ́yìn ò mọ̀ wípé àwọn méjì máa mọ bó ṣe máa convince àwọn gbogbo àwọn ẹni yìí tó yẹ kí wọ́n fi lè gba ti Yorùbá nation tí wọn bá wá fi ọgbọ́n ṣe. Bẹ́ẹ̀ ni ṣe ń tì wọ́n jáde bí ìyá yín onítìrí ṣe ń tì yín jáde, ẹ lọ occupy, ẹ lọ occupy. Táwọn náà bá ń tìyàn jáde bẹ́ẹ̀ ìlú ti dàrú. Àdẹ̀wá ní fèsì Fúlàní mọ́, àwa fèsì àwọn ọmọ Yorùbá ara wa, àjọ máa para wa. Mentality lónítìrí brainwash sọ́kàn àwọn èèyàn táwọn ọmọ Yorùbá ṣe ń bínú tó fi ní pé bí ẹ ń pé bóyá pé ṣí Sunday Adéyẹmọ bóyá wọ́n gbowó, bóyá bí ẹ ń pé Professor Bayagitoye bóyá wọ́n gbowó. Mélòó nù yín ẹ̀yin tẹ́ against Professor Bayagitoye àti ṣí Sunday Adéyẹmọ Ìgbòho? Mélòó nù yín ní bàbá ẹ̀? Ẹ̀yin tẹ́ ń ṣépè fún Professor Bayagitoye, tẹ́ ń ṣépè fún pọ́nìmọ̀ pọ́pọ̀ bàbá yẹn. Mélòó nù yín ní bàbá ẹ̀ bó ṣe darúgbó tó lè tó ráyà tó lè gbé tó lè dúró tó ń ṣe nípò òun fẹ́ máa fèsì federal government? Kò sí tí bàbá yìí bá kú ṣe bẹ́ẹ̀ ṣe máa tún máa ṣépè fún òun náà nìyẹn. Ká ní bó ṣe lé bàbá Májàsọ́lá tó ń ṣọpẹ́lọpẹ́ ìṣẹ̀ṣe tó ń ṣọpẹ́lọpẹ́ ìbílẹ̀ tó ṣe bàbá mi Májàsọ́lá tó bá ẹ pé olódì wọn ti kú, ṣe bẹ́ẹ̀ ṣe tún máa gbé wọn ṣépèrè inú sàárè? Yorùbá ẹni tó bá ń sòótọ́ òun ni ìkàlù. For example, ráwa yìí sì ní wọ́n sọ àwọn òráyè, àwa máa sọ tiwa. Ilẹ̀ Yorùbá làwa wà, àwa dẹ̀ ń jáde nílẹ̀ Yorùbá tó sí ọ̀kan kò sọ̀rọ̀ tẹnu. Ọlọ́run ni kìkì ẹni tọ́lọ́run bá pamọ́ òun ló máa yọ nínú ewu. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni, oore ọ̀fẹ́ àwọn bàbá wa Àdìsá ọmọ Aládékún Májàsọ́lá Ìgbòho ṣà tá a fi ń rìn ní gbogbo ilẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá ò gbé wa mì. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti oore ọ̀fẹ́ bàbá Májàsọ́lá la fi ń rìn nílẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá ò fi gbé wa mì. Kò síbi táwọn ò lè wọ̀. Bọ̀tí kan tó ń ṣẹlẹ̀ ní pé ẹni tó bá fẹ́ tẹ̀lé níwájú jẹ́ kẹ́ni yẹn jáde síta kó rí kó mọ̀ kẹjọ ṣe papọ̀, wàá mọ̀ pé ni yóò lè dẹ̀ ẹ́. Ṣùgbọ́n ẹni tó jókòó sínú yàrá ẹ̀, ọmọ yẹn sọ pé mo ò ní problem pẹ̀lú àwọn brọ́dà mi tí wọ́n ń tẹ̀lé onítìrí. Òye ni òye wọn, torí tó yẹ bá yé wọn wọ́n á mọ̀ pé onítìrí wá sabotage Yorùbá nation ni. Mission onítìrí nìyẹn. Ní onítìrí ò ní interest ní gbẹgbẹ gba Yorùbá nation. That is why lọ́fíìn sọ fún yín pé kò nídìí pé ẹ̀ ń ṣe rally. Ẹ jáde kẹ lọ kó báyìí kẹ lé ìjọba kúrò lórí ilé kẹ lé Dàpọ̀ Abíọ́dún kẹ lé kúrò lórí ipò ẹ̀. Kẹ jáde kẹ kó báyìí kẹ lé Ṣèyí Mákindé kúrò lórí gómìnà tó wà. Kẹ jáde kẹ lọ kó báyìí kẹ lé Akérédolú kẹ lé kúrò níbi tó wà. Mentality ni, ọpọlọ ni. We are controlling over 60 million Yorùbá nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ sí another one tó sì wà outside o táàmù population wọn. Now tí ẹ bá wá níbi à ń pé kí àwọn bàbá yìí kí wọ́n support onítìrí pẹ̀lú atrocity tó ń ṣe. Tẹni kí Ìgbòho jáde ó gbé àwọn warrior jáde kó
support Onítìrí jẹ́ pé wíèzè ò pure. Bàbá Májàsọ́lá béèrè lọ́wọ́ Onítìrí ó ní document ẹ confirm send document ẹ sí mi kó jẹ́ kí n verify ẹ̀ kí n tó kó àwọn ọmọ jáde. Àwọn ọmọ tó fẹ́ kó jáde náà wọ́n níyàwó wọn lọ́mọ wọ́n lẹ́bí wọn lára. Èmi ò níṣẹ́ èmi ò nóúnjẹ ó tún fẹ́ lọ risk life ẹ̀ ṣé ni provide gbogbo security to need ṣé ni provide ẹ̀ fún ni kó tó di pé ẹ ti síta kó tó wá di bí ẹgbọ́n bẹ̀rẹ̀ sí máa pa tó bá wá pa ẹni yìí tán níbo ni Onítìrí máa wà láti lè protect ẹni yìí. Wọ́n béèrè lọ́wọ́ Onítìrí fún wa ní documents ká fi lè confirm ṣé kí ní ìṣó confirm àbí kò confirm. Gbogbo wa la mọ̀ nǹkan tó gbé bàbá Májàsọ́lá di èrò Benin. Ẹ tó bá ń sọ fún gbé Májàsọ́lá kò lè lọ sí outside country kò lè ṣe kí ní ọ̀ntàn yìí ni. Olúwa mi ò ṣà gbogbo bí ló gbà wọ́n lọ Benin wọ́n ń wọlé padà. Bọ̀ ilẹ̀ Nàìjíríà ibi tẹ́yìn ọ̀tá ti pọ̀ sí ni. President Talon mọ̀ wípé tóun bá ní kí òòṣà máa bọ̀ ní Nàìjíríà ó mọ̀ pé máa pa ni. Wọ́n dẹ̀ mọ̀ wípé púpọ̀ náà wa Yorùbá ọ̀dàlẹ̀ pọ̀ láàrin wa ṣì báàrin wa náà ló máa padà wá máa gbé. Ẹ̀yin ọmọ Yorùbá yóò lè máa múṣẹ́ májàlẹ̀ ẹ máa múṣẹ́ ẹlẹ́fún federal government Fúlàní. Ẹni lẹ́ni wá forí ara ẹ̀ pamọ́ sí Benin. Ẹ̀yin wá sọ pé kí kò yẹ jáde kó kó àwọn warrior jáde. Ṣé bẹ́ẹ̀ ní warrior? Ṣé gbogbo àwọn tó jẹ́ warrior tó wá pẹ̀lú yín àwọn warrior Sunday Igboho ni? Àwọn tó yẹ òde yé ni. Mo ṣe máa ń sọ pé èmi ò ní láti bá ní wọn dìjà nílẹ̀ Yorùbá ń bí. Bọ́ ẹni tẹ́mi máa face ní Onítìrí tó jẹ́ common enemy tó ń cause disunity láàárín àwa tájẹ́gbàjọ nífẹ̀ẹ́ ara wa. Ṣàṣà làwọn tó jẹ́ àwọn warrior tí a jọ ń jẹ tí a jọ ń mu tí a jọ ń ṣe tí mo lè tún súnmọ́ báyìí. Kí ló fà á? Nítorí pé Onítìrí ó ti cause disunity torí pé ó ti bà wá jẹ́ láàárín àwọn ẹni pé àwa là ń jẹ́ ọ̀tá àwa là ń jẹ́ là ń support olóṣèlú. Nígbà wa ti gbowó lọ́wọ́ Tinubu wípé bàbá Professor Bayakitoye wọ́n gbowó lọ́wọ́ Tinubu wípé bàbá Ṣíṣọ́nà Adéyẹmọ wípé wọ́n gbowó lọ́wọ́ Tinubu wípé Omeyo wọ́n gbowó lọ́wọ́ Tinubu wípé Ṣọlá Gbọ̀dọ̀kú wọ́n gbowó lọ́wọ́ Tinubu wípé gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jáde tí wọ́n sacrifice huge sacrifice wọ́n fi ẹ̀mí ara wọn lẹ̀ láti lè kú fẹ́yìn ọmọ Yorùbá yìí. Ẹ̀yin tẹ́ wá dàbí nígbà tó dé pé àwọn Israel fẹ́ jáde ní Egypt. Àìmọye nǹkan tí Moses là kọjá táwọn ọmọ Israel tí wọ́n fi yìn. Kàkà bẹ́ẹ̀ wọ́n padà jẹ́ kọ́gbẹ́ nìyẹn kú ni tó wá dípẹ́ lómi ló mú ọdẹ lẹ́lẹ́rí. Ọ̀kánjúwà, àìnítẹ́lọ́rùn, àìfarabalẹ̀, àìnísùúrù ó pọ̀ lára ọmọ Yorùbá. A dẹ̀ ní kí ìfẹ́ jọba ẹni tí wọ́n ń gbé nítorí ìran Yorùbá. Àìmọye ìgbésẹ̀ tí bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tí wọ́n ń gbé nítorí kọ́mọ Yorùbá lè kúrò nù pẹ̀rú. Lẹ́yìn níyì tí bàbá Májàsọ́lá bá rí wípé òótọ́ wà nù lẹ̀ Yorùbá tó dẹ̀ pé lóòótọ́ ní dọ́kúmẹ́ǹtì tí ìyá yín Onítìrí tó ní pé òun ní lọ́wọ́ láti ẹgbẹ́ kọ́ wá declare àbí kọ́ wá occupy tó bá confirm kò sí kan tó máa gba bàbá Májàsọ́lá tó máa jáde kúrò tó máa wá sí ilẹ̀ Yorùbá láti wá ṣe. Ṣùgbọ́n bàbá Májàsọ́lá béèrè lọ́wọ́ Onítìrí ẹ sọ fún Onítìrí kó wá dìbọn nǹkan tí mò ń sọ ìbí àárọ̀ ni mò ń pa
bàbá Bayọ̀sọ́lá pé onítìrí pé ìyá ẹ bá mi sẹ́ni dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ yín bí ó confirm àbí kò confirm ẹ jẹ́ ká mọ̀. Ìyá onítìrí ní pé òun ò lè gbé dọ́kúmẹ́ǹtì lẹ̀ torí tóun bá gbé lẹ̀ ó lè padà cast tó dẹ̀ máa di wàhálà. Ó dẹ̀ ní kéèyàn wá jáde tó dẹ̀ mọ̀ nǹkan tẹ́niyẹn fi lọ sí Benin. Ó dẹ̀ ní kẹ́niyẹn wá jáde kó wá occupy kó wá kó àwọn ọmọ ogun jáde wọ́n wá má àwọn everybody bí chicken wọ́n á mú lórí wọn wọ́n á má àwọn ọmọ kò wá ní sí pé movement àwa dákẹ́ fine. Onítìrí ń cause disunity láàrin everybody gbogbo orí yẹn bọ̀tírò àwọn ọmọ Májàsọ́lá bá wá jáde tá a bá wá sọ̀rọ̀ pé báyìí báyìí ló ń ṣẹlẹ̀ ìyẹn lẹ máa gbé káàkiri tẹ máa mọmi sí tẹ ó máa pariwo Ìgbòho òòṣà owó ọba dámì. Wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ Yorùbá wípé ìfẹ́ làwọn ń preach láti lè jẹ́ kí ìṣọ̀kan Yorùbá kó rògbò kí gbogbo àdéjọ tọ̀ síbì kan náà kó lè bá owó ṣùkùṣùkù. Ṣùgbọ́n Onítìrí ó pe ẹni leader. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Onítìrí tẹ́ ń tàkà wá yìí tẹ́ ń pè wá ń pé bẹ́gà ni wá tẹ́ ń pè wá ń pé olè ni wá tẹ́ ń pè wá ń pé owó là ń wá tẹ́ ń pè wá ń pé kinní kan là ń wá. Ẹ bá mi mú proof audio ibi tí ẹ ti rí Professor Banji Akíntóyè tí wọ́n ti sọ̀rọ̀ Onítìrí láìda audio ẹ bá mi mú jáde. Ẹ bá mi mú audio ibi tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà tí wọ́n ti sọ̀rọ̀ Onítìrí láìda ẹ bá mi mú jáde. Èmi wá ní a lot of audio tó jẹ́ pé Onítìrí ti blackmail Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí Onítìrí ti blackmail Professor Banji Akíntóyè ó blackmail wọn ni. Is that what they call a true leader? Gbogbo alákàwé náà I'm really so sad tí bá rí àwọn tó jẹ́ pé wọ́n kàwé wọ́n ní professor tó jẹ́ professor àánú máa ń ṣe mí tí bá rí àwọn tó jẹ́ bí á pé wọ́n ní PhD àánú máa ń ṣe mí tí bá rí àwọn tó ní doctorate degree àánú máa ń ṣe mí tí bá rí àwọn tó jẹ́ bí á pé wọ́n gbọ́ wọn ní làákàyè díẹ̀ láti máa